ṣe pé gbogbo wa lágọ̀ tàbá mọ́ tá à ń ṣe tàbá kan tẹ̀lé ń gọ̀ lúgọ̀ ìfẹ́ tá a fẹ́ràn yín lọ́pọ̀ tó bẹ́ẹ̀. ẹ ti wá fẹ́ fi ìfẹ́ ọ̀hún pè wá ní dèdèrìn àwa fẹ́ sọ fún yín pé àìsòmùgọ̀ àìṣe dèdèrìn. instead tí ẹ fi láròjinlẹ̀ pé bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í dédé sẹ́lásán o ń bá àwọn wọ̀nyí náà ń kọrin òsánà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáyé tí wọ́n fi ń kọrin kàn má gbélébù lónìí. Ìgbòho lórúkọ tiẹ̀ Ìgbòho ní láìfù tiẹ̀ Ìgbòho lẹ́bí tiẹ̀ Ìgbòho ń jayé orí tiẹ̀ àwa tó kù náà nílé ayé tiwa láti lò sẹ́yìn òró bẹ́ẹ̀ ni àbẹ́ ẹkún níyè ni ẹkún làákàyè ni orí yín dàrú ni. So why calling anybody traitor based on what? ayé la ti bá yàn ṣe ayé la ti bá yàn ṣe mọ́ tabari pẹ́ni tí ń tà ń tẹ̀lé fẹ́ kó wa sínú fẹ́ kó wa wọgbó tàbí ń fi wá rúgbó kò báàdì láti kó lẹ́yìn onítọ̀hún náà o adá lè dánú rò fúnra wa náà o. Yorùbá nation no go back. wáyé tí gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi nú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n déédéé kọ̀yìn sílẹ̀ kan náà ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa rorò tó ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa burú tó ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa wíkàdì tó ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa jí ọ̀dàlẹ̀ tó ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa ọ̀náìsì tó ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa ọ̀rántí ọ̀rọ̀ àná tó ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa ọ̀mọ nǹkan tá à ń ṣe ni ṣé bẹ́ẹ̀ ni gbogbo wa ya alátẹnujẹ ni ṣé bẹ́ẹ̀ lówó múnajúmọ́ gbogbo wa ni ṣé bẹ́ẹ̀ la mọ nǹkan tá à ń wá káàkiri pàápàá tó jẹ́ pé a kàn ń ṣèyí sọ̀hún lásán ni. káwo wá mọ́tòjú ọ̀gbẹ̀rì dáfánù là ń ṣe láti ẹjọ́ yìí ẹ sì wá ń lé wa lọ sọ́nà bíi ògiri àti ìfarakan ògiri ṣùgbọ́n ẹ fẹ́ lé wa kọlu ògiri bá a bá ṣẹ́jú padà wà láìtàlẹ̀ ìsúnmọ́bí láìlà sí láwà mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra gẹ́gẹ́ bí àṣọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Dr. Sunday Adéyẹmọ Ìgbòho òkè gógóró tó wà ọ̀gá ju kòkó àwòsí lọ Ọlọ́run ọba mi ń gbọ́ tó bá jábọ́ láti ibẹ̀ wàá jákú ni. alákàndá mo wọ̀lú. ẹni tó bá jábọ́ látòrí òkè tó mọ níwọ̀n ní máa já fọ́.